dènà pẹnu láì fi àkókò ṣòfò ẹjá máa padà sínú ìwé tí a ń kà lọ́wọ́ àgbàlagbà kan. ìyún apá keje ìwé tí a kọ́kọ́ kà Àjàló lẹ́rù méjèèjì láti ọwọ́ Ọládèjọ Òkédìjí. orí kẹta wèrè kan òkè ọ̀hún wèrè kan òkè ọ̀hún. ọ̀sán gbáígbáí ni ṣùgbọ́n òòrùn ti yí àtàrí. fèrèfèrè lòòrùn yọjú nínú kùrukùru èyí sì mú kí ọjọ́ tura gbà. ẹ̀kọ̀ọ̀kan tí òòrùn bá ráàyè yọjú a máa jó ènìyàn lára ṣùgbọ́n kì í pẹ́ tí yóò fi tún wọ inú kùrukùru lọ. bàbá arúgbó kan tẹ̀pá lọ lójú títì ní ìdí aró. ẹsẹ̀ rẹ̀ ọ̀ràn lẹ̀ dáadáa ó ń gbọ̀n sìsìsì nílẹ̀. bàbá yìí tẹ̀ kòlòbà irun orí rẹ̀ sì funfun bí ẹ̀gbọ̀n òwú. ó wé láwà ní jálajàla kan báyìí bo irun orí rẹ̀ mọ́lẹ̀. irun náà ń rọra yọ síta díẹ̀díẹ̀ lábẹ́ rẹ̀. àkísà pátápátá ni láwàní tí bàbá yìí wé. ó rírí tó bẹ́ẹ̀ tí ajá fi lè kọ́ ọ́. aṣọ ẹlẹ́gbin ni ó dàbí ìtì ọmọ ọ̀bùn. irùngbọ̀n rẹ̀ hàn dáadáa ní tirẹ̀. ó funfun ó dàbí ìgbà tí wọ́n fi òyà yá. bí irùngbọ̀n yìí bá ti funfun tó èrí ọ̀jẹ̀. ó rọra ń di pupa rakọ̀rakọ̀ bọ̀ ṣùgbọ́n ewu náà ni. bákan náà ni bàbá yìí tún hu túbọ̀ mú funfun tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ọ̀wọ́ èyí tó hàn jáde nínú ojú rẹ̀ dàbí ojú ológbò. ó dàbí ẹni pé bàbá yìí gbó lọ́pọ̀lọpọ̀. ó ń tẹ̀ kùjẹ́kùjẹ́ lọ. aláìní ni tálákà paraku. ó rọra ń lọ. ó fi awò dúdú di ẹ̀yinjú rẹ̀ mọ́ ọ̀hún. ènìyàn ò lè sọ bọ́yá ó fọ́jú ni tàbí ó ríran. ìrìn ẹsẹ̀ rẹ̀ ò fi hàn pé ó fọ́jú sá nítorí kò tẹ ọ̀pá tó mú lọ́wọ́. ó gbé ilé èjìká ni ìyẹn sì ń fì lẹ́yìn rẹ̀. ó ṣe sọ̀bọ̀rọ̀ sẹ́yìn bí wọ́n ti wí pé ọ̀gbá àgbélékà tẹ̀yìn lójò kò tẹ̀pá kò táwọ́ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ náà tààrà ló ń lọ. ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbé igbá báárà kan dání. igbá náà ń dán kọ̀rọ̀ tí ó fi hàn wípé ọwọ́ kì í kúrò lára rẹ̀ nígbà kankan. ó gbé àpò gbàǹdùgbàǹdù kan báyìí kọ́ ìjìká. ó ń fi dùgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ó hàn kedere pé oníbàárà ni bàbá yìí ṣe. ó sì ń ṣàgbé lọ ní títì náà ni. bàbá yìí dúró níwájú ọlọ́pàá kan. nínú àwọn tó dúró síwájú olè lápàdé ó na igbá rẹ̀ sí ọlọ́pàá yìí kò sọ̀rọ̀. ọlọ́pàá náà tọwọ́ bàpò ó mú kọ́bọ̀ kan ó sọ sínú igbá náà pọnrangandan. bàbá yìí ń jẹnu wúyẹ́wúyẹ́ ó tún lọ. bó bá rìn díẹ̀ adúró gbà sójú kan. a dàbí ẹni pé bó bá rìn jù bẹ́ẹ̀ lọ òyì ó gbé. ṣùgbọ́n ó ń fi ọgbọ́n dúró lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó má bàa ṣubú. ó tún lọ kùjẹ́kùjẹ́ yóò balẹ̀ ní labalábá fi wọgbó lọ. bàbá yìí ń lọ kò balẹ̀. ó dé ọ̀dọ̀ àwọn méjì kan tí wọ́n jókòó sétí títì. wọ́n dàbí oníṣẹ́ ojú ọ̀nà tó ti parí iṣẹ́ tí ọ̀gá wọn pín fún un tàbí tó ń ṣe ìmẹ́lẹ́ lórí iṣẹ́ tí wọ́n bù fún un. wọ́n fi àdá tan ilẹ̀ jẹ níbi tí wọ́n jókòó sí. bàbá yìí na igbá rẹ̀ sí wọn. ọ̀kan nínú wọn sì sọ kọ́bọ̀ kan sínú rẹ̀. ìkejì mọ́ bàbá yìí lójú ó sì yín mú sí bí ẹni tó sára fún un. bàbá yìí tó ń lọ ó ń tẹ̀ kòlòbà bíi kọ́kọ́rọ́ ìlú. orí kọdọrọ bíi dòjé. afẹ́fẹ́ fẹ̀rẹ̀ lè máa gbé ìlú lẹ̀. ó rin títì dé aró lọ títí ó fi dé ìkóríta kan. ó yà kúrò ní títì ńlá ó bọ́ sí títì eléruku. kó tó yà ó bojú wẹ̀yìn. ó sì rí pé kò sí ẹni tó tí ì paradà nínú gbogbo àwọn tí òun bá lójú ọ̀nà. ǹbẹ̀ tó ń fi wọ́n sí náà ni wọ́n wà níbẹ̀. àwọn méjì kan sì tún rọ̀ mọ́ òpó wáyà bí ìgbà tí àdán bá rọ̀. bẹ́ẹ̀ ni kò sí irinṣẹ́ kankan lọ́wọ́ wọn. ẹnìkan tó wà ní ojú ọ̀nà náà tó ń bá kẹ̀kẹ́ rẹ̀ jìjàkadì. ó dàbí ẹni pé ọrùn kẹ̀kẹ́ rẹ̀ lọ́ ó ń tún ṣe. takisí kan sì dúró nítòsí ìyànà tí bàbá yìí ti yà. ó farapamọ́ ní kọ̀rọ̀ kúrò lójú títì ọlọ́dà. àwọn ènìyàn méjì ti jókòó kalẹ̀ sínú takisí náà kí bàbá oníbàárà yìí tó dé. ó bá wọn níbẹ̀ ó ṣílẹ̀kùn takisí. ó wọlé kò kí àwọn tó bá níbẹ̀ kú kalẹ̀. àwọn náà ò kí káàbọ̀. ṣé ẹni tí ò kí ni kú lè pàdánù ẹ káàbọ̀. níwájú ni àwọn méjèèjì tí bàbá yìí bá nínú mọ́tò jókòó sí. òun náà wọlé sẹ́yìn mọ́tò sí kò gba ojú ọ̀nà ọlọ́dà kankan àfi kìkì ọ̀nà kọ̀rọ̀. ẹnikẹ́ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sọ̀rọ̀ bí wọ́n ti ń lọ. bàbá yìí ò tilẹ̀ sọ pé ibi báyìí ni kí wọ́n gbé òun lọ. takisí sáà ń lọ ni wọ́n ń kọjá ìlú lọ díẹ̀díẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí kan ilé gàtagàta létí ìlú. ilé tí wọ́n ti parí tí wọn ò tí ì máa gbénu rẹ̀. ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí wọn ò tí ì parí. ilé tí wọ́n ń kọ́ lọ tí wọ́n pa tì tí igbó sì ti hù yíká rẹ̀. ilé tí ìtàkùn bò
bí ìgbà tí wọ́n fi okùn dé pọ̀ kó má bàa túká. Ilé tó ti bẹ̀rẹ̀ sí wó nítorí àìtọ́jú. Nígbà tí wọ́n ti kọjá ìlú dáadáa, bàbá yìí bọ́ àpò awọ rẹ̀ kúrò léjìká, ó kó nǹkan inú rẹ̀ sílẹ̀ lórí ìjókòó mọ́tò, ó tú láwàní kúrò lórí, ó sì ka sínú àpò awọ. Ó fa okùn kan ní ìpàkọ́ rẹ̀ àti irùngbọ̀n rẹ̀ àti irunmú rẹ̀ sì ṣí sílẹ̀ bóró bí ewé ara ẹ̀kọ́. Ó ń ṣe jálajàla lọ́wọ́ rẹ̀ bí èfún ẹran. Ó mú awò kúrò lójú, ó sọ òun náà sínú àpò. Ó bọ́ àkísà agbádá tó wọ̀, ọkà mọ́ránmọ́rán sọ sínú àpò. Ó mú dànsíkì kan tó mọ́ lórí ìjókòó mọ́tò, ó wọ̀ ọ́. Ó mú fìlà kan ó dé pẹ̀lú. Ó fọ ọ̀pá tó ti mú lọ́wọ́ tẹ́lẹ̀, ó tẹ ìkànnì kan lára rẹ̀. Ọ̀pá náà sì súnkì títí ó fi kú kúkúrú. Ó dàbí abẹ̀bẹ̀ alákàjọ. Ó sọ òun náà sínú àpò awọ. Ó ní Tàfá. Ẹni tó jókòó ti awakọ̀ wẹ̀yìn, ó ní ọ̀gá, èmi gan fẹ́rẹ̀ mọ́ dáyín mọ̀mọ́ nígbà tẹ́ ẹ bọ́ sínú mọ́tò, àfìgbà tẹ́ ẹ sílẹ̀kùn tẹ́ ẹ wọlé. Ohun tó ṣe tí ẹ fi rú mi lójú ni káwá sọ ti àwọn ọlọ́pàá. Wọn ò tilẹ̀ lè fura rárá pẹ̀yìn ni ẹ wá lu baba ńlá wé fún wọn. Awakọ̀ ní àwọn ọ̀gá yìí mọ́ ni bí ẹ̀mí ti ṣe àyímọ́ ìpọ́lọ́kọ̀. Àyímọ́ làwọn ọ̀gá lò fún àwọn ọlọ́pàá yẹn. Mẹ́kì bá ṣe lápàdé náà, ẹni tó lè tan àwọn ọlọ́pàá jẹ tó bẹ́ẹ̀ yẹn sọ̀ wọ́n púpọ̀. Ṣùgbọ́n lápàdé yàtọ̀ lẹ́dàá, irú rẹ̀ ò wọ́pọ̀. Ó ní Súlè, ó ṣe ń darí tó wá sásìkò. Ìbánira díẹ̀ bí n bá dé kọ́nà yẹn tí wọ́n bá takisí. Àyímọ́ tí mo ṣe kò nira rárá. Bí bá tí mo bá ọ ló mú rọrùn fún mi. Ní tèmi, mo ti kọjá ẹni tí ọlọ́pàá sọ́sọ̀ọ̀sọ́ kan lè máa dààmú. Kí ènìyàn tó lè ṣe bí mo ti ṣe, olúwa rẹ̀ gbọ́dọ̀ láyà ju akẹ́bọjẹ lọ. Irú mi sì kọ́ ni ẹ̀rù ọlọ́pàá wẹrẹ́ lè máa bà. Ojú tó ti rókun kò lè rọ́ṣà kó bẹ̀rù. Ẹgbẹ́ orí àwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ Tàfá ní ṣe bí àwọn ni wọ́n gọ̀. Ìgbà tí wọn ò rálágbé kankan kó wọlé, báwo ni ò ṣe yà wọ́n lẹ́nu nígbà tí alágbé ń jáde láti inú ilé. Lápàdé ní ti ìyẹn o, a kì í gbọ́n bí ẹni tí ń tan ni o. Wọ́n fẹ̀rẹ̀ tó 20 níwájú ilé mi tí wọ́n ń dúró dè mí kí n jáde, kí àwọn lè mú mi, kí àwọn lè mọ ibi tí mo bá fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ ẹni tí ń retí àti sun akàn yóò mọ̀ pé létí dò. Méjì nínú wọn ló fún bàbá Sàrà lówó pẹ̀lú. Bí àánú rẹ̀ ti ṣe wọ́n tó lẹ́yìn tí mo ti lọ, bóyá wọ́n ti wá fura pé àwọn ṣe àṣìṣe o. Ṣùgbọ́n ẹ̀pà òbóró mọ̀, abẹ́rẹ́ ti lọ kọ́nà okùn tó dí. Ọdẹ tó lòun sọ Olódùmarè, orí ẹ̀gùn ló máa kú sí. Mo ti jáde mọ́ wọn lọ́wọ́. Wọ́n ṣe bí àwọn lè dé ìfín mọ́lẹ̀ ni. Lápàdé mú sìgá kan, ó sáná sí. Ó ní bí sìgá ti ń wù mí mu tó látẹ̀ kan, mò ń mú mọ́ra ni. Nítorí àti gbọ́ pé bàbá oníbàárà mu sìgá, obìnrin kan ni mo jẹ tẹ́rùn. Nítorí ìyẹn ò léèwọ̀. Sùúrù tó lọ́jọ́ sí ni ti sìgá náà. Tàfá ní aláàrù tó ń jẹ búrẹ́dì, àwo orí ẹ̀ ló ń jẹ tí ó mọ. Bí bàbá Sàrà sì mu sìgá tí irùngbọ̀n bàbá gbóná ń kọ́, àwa máa jóná hàn ún, àtàrí àwa máa suná kẹ́ ò. Àwọn ọlọ́pàá ló rìn dìsá o, ẹnìkan ò lè tan èmi bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ó yẹ pé ẹ̀kọ́ àwa náà bẹ́ẹ̀ ti ṣe jáde ọ̀run. Lápàdé ní ó ṣeun Tàfá, ohun tí ò bá yé ènìyàn ní jẹ́ idán. Mo kọ́kọ́ wọ síngílẹ̀tì nìkan sọ́rùn. Mo yọjú ní wíńdò òkè ilé mi. Mo pe dàda pé kó wá gba owó fún bàbá alágbe tó ń kígbe nísàlẹ̀ yẹn. Dàda sáré wá sókè. Kó tó dé, mo ti ta mọ́ra kíákíá. A sì jọ sọ̀kalẹ̀ ni. Mo jáde sí títì ní tèmi, kò jù bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ọlọ́pàá ló rí mi nígbà tí mo pe dàda. Wọ́n rí aṣọ tí mo wọ̀, wọ́n sì rí pé òkè ilé mi ni mo wà. Mo mọ̀ wípé wọ́n ń dúró de àṣẹ láti mú mi ní. Àṣẹ ni kò tí ì dé, ṣùgbọ́n wọ́n ń ṣọ́ mi kí n má lè jáde. Bá a bá rí ẹnikẹ́ni nínú wọn tó ń ṣiyèméjì nígbà tí mò ń jáde bọ̀, kò lè sọ bẹ́ẹ̀ jáde, nítorí ẹ̀rù á máa bà pé àwọn tó rí baba náà nígbà tó ń wọlé lọ yóò sọ wípé òun ò fojú sí iṣẹ́ òun. Ta ni yóò jẹ́ kí wọ́n gba ìjẹ́ lẹ́nu òun? Mo kọ́kọ́ ní kí n gba ẹ̀yìn kò lè jáde, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ọlọ́pàá ti dá ojúṣe mi mọ̀ níbẹ̀. Wọ́n ó sì máa sọ. Mo kúkú ṣe ohun tí mo mọ̀ pé wọn ò jẹ́rò wípé mo lè ṣe. Mo gba àárín wọn jáde. Tàfá ní ẹ ti di àpò sílẹ̀ tẹ́lẹ̀ ni àbó ti jẹ́. Ilẹ̀ fẹ́ fi ìtámọ́ra gbogbo wọn yẹn ṣe tẹ́lẹ̀ nígbà tẹ́ ẹ di àpò. Lápàdé ní ẹni tó bá ń ja áyán ní láti ní òògùn rìndọ̀rìndọ̀. Ẹni tó bá ń ṣe nǹkan tó kan pá ní láti máa wà ní ìmúrasílẹ̀ ní gbogbo ìgbà, nítorí ìjáfara léwu. Wèrè kan òkè ọ̀hún ni wọ́n ní wọ́n ń pè é lókè odò.
ó lọ fún ọmọ odó lọ́wọ́. Ìgbà tí wọ́n bi pé kí ló fẹ́ fi ọmọ odó ṣe, ó ní òun ò kúkú mọ tí wọ́n ń pè òun sí lókè odò. Ó ní bóun bá débẹ̀ tó ń bá wọn níbi tí wọ́n ti ń gúnyán, òun ó rí nǹkan mọ́ fi bá wọn gúnyán. Bóun bá sì wá bá wọn níbi tí wọ́n ti ń jà, òun ó mọ̀ fọmọ odó kan wọn lórí. Wèrè lọ́gbọ́n tó bẹ́ẹ̀ yẹn o. Àwa wíwo làwa lè rí ṣe bá a bá gọ̀ tá ò wà ní ìmúrasílẹ̀. Tàfá ní tèmi yàtọ̀ sí ti wèrè òkè ọ̀hún o. Mo jáde tààrà ni o. Mo sì fi ọgbọ́n ìjàmbá tan àwọn ọlọ́pàá kan tó ń tẹ̀lé mi. Mo wọnú ilé kan, ọlọ́pàá náà sì dúró ní ìta ilé náà dè mí kí n jáde. Mo gba ẹ̀yìnkùlé ilé náà jáde. Bóyá ọlọ́pàá òun wà níwájú ilé báyìí. Bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ yìí ní Lápàdé mú sìgá tó sì ń jo bìbíìkì. Bẹ́ẹ̀ ló sì ń fi apá kan inú ro ọ̀nà tí ó lè gbà kẹsẹ̀ bọ ọ̀rọ̀ tí ó wà nílẹ̀. Bá a bá gbọ́ ya dáná, ìrònú abábejì. Kọ̀pẹ́ títí tí Súlè fi dá ọkọ̀ dúró tó sì wí pé ibẹ̀ nìyí o. Tàfá sọ èyí di orin, ó ní ibi awíladé yìí o, ọ̀rọ̀ bùṣe. Súlè ní ọ̀nà làgbẹ́tẹ̀ ń wò yìí lẹ́ ò mọ̀ tọ̀ lọ títí ó fi kan abà kékeré kan báyìí. Ẹ yà sí òsì níbẹ̀. Láìpẹ́ lẹ́ ò já sí títí ẹrun mọ́ tí ẹ ó ti yà sí ọ̀tún. Ẹ̀gbẹ́dá lẹ́ ó sì yọ sí Kúlẹ̀. Súlè gbé wọn sílẹ̀ tán, ọba tirẹ̀ lọ. Lápàdé ṣáájú Tàfá, wọ́n sì ń lọ gẹ́gẹ́ bí Súlè ti júwe fún wọn. A béèrè ọ̀nà kì í ṣìnà. Èkú tó bá ti lópò kì í ṣe àríṣà. Ńgbà tí wọ́n súnmọ́ Ẹ̀gbẹ́dá, wọ́n yà sínú oko kòkó kan báyìí. Lápàdé tó ń bọ́ aṣọ rẹ̀ sílẹ̀, ó tún kó aṣọ alágbe wọ̀. Kíá ló ti tún di arúgbó kùjọ́kùjọ́. Ó ní kí Tàfá máa bọ̀ lẹ́yìn òun lọ́ọ̀kan kó má súnmọ́ òun, ṣùgbọ́n kí ó máa ṣàkíyèsí bí òun bá ti ń lọ níwájú rẹ̀, nítorí a kì í mọ ìgbà tí túláàsì lè bẹ́. Ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀ bọ̀. Lápàdé rìn lọ tègétègé bí ẹni pé yóò ṣubú, bí ẹni pé yóò lulẹ̀. Ó ń lọ kò ṣubú kò sì lulẹ̀. Àwọn ọmọdé méjì ń ṣeré lẹ́yìn ilé kan báyìí. Lápàdé súnmọ́ wọn láti béèrè ọ̀nà lọ́wọ́ wọn. Bí wọ́n ti rí i ni wọ́n túká pẹ́ tí wọ́n pínyà tí wọ́n sì sá lọ. Inú Lápàdé dùn sí èyí. Ó já títì ọlọ́dà, ó ń rìn lọ. Ènìyàn kún orí títì yìí. Ó ní kálukú ń lọ sí ọ̀nà tirẹ̀. Ẹnìkan wà nínú búkà kan, atúnbàtà ṣe ni. Lápàdé dúró nígbà tó dé iwájú rẹ̀. Ó ń ṣàròyé wúyẹ́wúyẹ́. Oníbàtà gbójú sókè, ó ní aláyé àkáó bàbá sàrà alàbá àmúsá. Lápàdé ní àmín alàbí àbùkátà. Ọwọ́ rẹ̀ àtẹnu. Dákun ọmọ ìyá mi, níbo ni tóyè níyì ní iná? Oníbàtà náà ní oyè níyì wo? Oyè níyì dáyà ni wọ́n pè fún mi. Wọ́n ní bí mo bá ti béèrè rẹ̀, kò sí ẹni tí kò mọ̀ ní gbogbo Ẹ̀gbẹ́dá dúkà. Wọ́n ní sànmọ́ní àtàtà ni mègídà dòdó ń dá wà. Oyè níyì láti bolẹ̀ ti wá wáyé láti Ìlọrin mà ní o. Àfáà Bello ló rán mi sí olóko ọba kí n jíṣẹ́ tán kí n padà ní ṣìkìnà. Ṣé kìí sàṣe oyè níyì Sẹ́ríkí ló ń béèrè? Wo o ṣeun, òun náà ní í ṣe mo rò bẹ́ẹ̀. Kódà òun náà ní Gàsíkíá pátápátá ni. Bó bá ṣe Sẹ́ríkí ló ń béèrè, èmi ò mọ̀ o. Dákun súnmọ́ wájú lọ́hùn, jọ̀ọ́ má béèrè oyè níyì lọ́wọ́ mi o. Mo fọlọ́hun ọba bẹ̀ ọ́ o. Sẹ́ríkí, èmi ò mẹ́tí jẹ́ bẹ́ẹ̀ o. Ó tiẹ̀ sì béèrè rẹ̀ lọ́wọ́ mi o, sọ gbọ́ o. Iṣẹ́ bàtà lèmi wá ṣe lẹ́gbẹ́dá o. Láti bí ọdún 12 tí mo ti délẹ̀ yìí, n ò sì dáràn rí. Bẹ́ẹ̀ ni n ò yọjú ràn rí. Jẹ́jẹ́ mi ni mò ń lọ ní tèmi. Àlejò kì í ṣòbéèrè. Olódùmarè, kí ni bàbá yìí wá ń bi mí yìí? Jẹ́ ń fara rí sùn lónìí o. Jẹ́ ń sun rí o. Lápàdé ń wò ó lẹ́nu bó ti ń sọ̀rọ̀. Ó wá ní tó Mọ́ndàlá, ọmọ Ádámù dà. Àṣemọ̀ náà fi kí ni wọ́n ṣe fún mi. Wọ́n wá ń fi tínú àgbàlagbà báyìí. Súmíkà, Ọlọ́run á fún ọ ní ládàntì òjé. Ọlọ́run á bù ọ́ láṣìírí. Wọ́n kàn fẹ́ dààmú mi ni. Àrámùsí ni bí wọn ò bá rẹ́ni sọ fún wọn. O ò ní rí mi sífà òjé. Súmíkà, bábílì ń bọ̀ ní sàkánì rẹ. Ọlọ́run kò rí ẹ̀. Láìla ìlàlá o. Sọ̀mọ́nì yìí ti fọ́. Súmíkà, òṣè ò ní táwọ́ jẹun. Ò ní rágó. Ó máa yè fún ọ. Oúnjẹnu wújẹ́wújẹ́. Ó tún ọ̀pá rẹ̀ sí léjìká rẹ̀. Ó fẹ́ pẹ̀yìn dàkọ́ máa lọ. Oníbàtà náà ní gbà bàbá sàrà. Ó sọ kọ́bọ̀ kan sí i. Kọ́bọ̀ náà ò bọ́ sínú ọgbà tí Lápàdé mú dání. Ilẹ̀ẹ́lẹ̀ ló bọ́ sí lójú títì. Ó ń yí gbirigbiri ńlẹ̀.
Lápàdé ṣe gátágátá tẹ̀lé bó ti ń yí lọ ní títì. Ó ń lé ọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti mú un nílẹ̀. Àfiwọ́n ṣáṣá tó ṣe ń lẹ̀ ó ṣubú kòbìtà sílẹ̀. Oníbàtà náà sáré sí i, ó fà á lápá sókè. Ó mú kọ́bọ̀ náà nílẹ̀, ó fi sínú gbọ́ ọwọ́ Lápàdé. Lápàdé ṣe mo dúpẹ́ ò Súmẹ́kà, ó ṣe ó dàgbà, ó ní dàgbà ẹ̀ sí. Ọlọ́run ò ní dá yẹ̀yẹ́ ẹ lẹ̀. Ọlọ́run ó pọ́n ọ lé, yóò yẹ ọ sí, yóò sà ọ lẹ́sà pẹ̀lú ìsàlẹ́sà ọ̀rẹ́ rẹ̀. Iyì rẹ̀ ó pọ̀ tó toníṣẹ́ ńlá. Ojú ò ní tì ọ́ Súmẹ́kà, ọlá rẹ̀ ó tó tàwọn ànábì Ọlọ́run. Nítorí ọlá Fátíà ó ń kàn yànmọ̀yànmọ̀. Oníbàtà náà wò ó tún wò ó ní wò mí bàbá, jẹ́ ràn ọ́ lọ́wọ́ nítorí èmi náà lágbà ńlé, ṣùgbọ́n má sọ pé mi mọ tọ́ka fún ọ o, nítorí a kì í ṣoore dáràn o. Kò sí ẹni tó lè bi ní gbogbo ilẹ̀ yìí kó nawọ́ lé Sẹ́ríkí fún ọ o. Bọ́lọ́pàá bá ti wá ibi tí wọ́n ti ń béèrè rẹ̀ kiri lòun ó ti sá lọ mọ́ wọn lọ́wọ́. Òun ó ti bọ́ pọ́rọ́ ní tirẹ̀, a ti yọ mẹ́ni lọ, a tọ̀ sínú ìgbẹ́. Ojoojúmọ́ sì ni àwọn ọlọ́pàá ń wá ṣùgbọ́n ẹnikẹ́ni ò jẹ́ júwe ilé rẹ̀ fún wọn. Ilé rẹ̀ sì ló ń wò lọ́ọ̀kan yẹn tí wọ́n fi mọ̀ ká mọ́ nítòsí igi ọdán yẹn. Ìwọ ló mọ ohun tó wá sí lọ́dọ̀ Sẹ́ríkí o, ṣùgbọ́n bó bá sì mí ní ọ́ bá wà nǹkan ọ̀hún síbòmíràn, má pé èmi lọ́fọ̀nà bẹ̀ hàn o. Bí Sẹ́ríkí bá mọ̀ mọ́ wọ ga ò níyẹn o, má jẹ́ kí inú rí ó pa mí o. Sẹ́ríkí ṣòro ṣẹ̀ nílẹ̀ yìí o. Bí onílé fẹ́ obìnrin àlejò ni yóò lọ. Bí àlejò sì fẹ́ obìnrin onílé, àlejò náà ni yóò lọ. Ọ̀run iyebíye ṣòro dá o, n ò tó bẹ́ẹ̀. Lápàdé ní ó ṣe Súmẹ́kà, alihamudulilayi ó ṣe. Ọlọ́run abíyá, àdúrà rẹ̀ ó gbà. Ó ní rí bí àsùtánì, ó sì ní rí bìlísì. Àrànṣẹ́ Ọlọ́run ó máa bá ọ. Àlámọ̀rí rẹ̀ ò ní dòfo. Màlẹ́kà rí lọ́lọ́run ó máa rán sí ọ. Àṣejèrè ló máa ṣe. Ó ní rí alágbèédá. Mo padà tán ọ̀láìtàláì. Jẹ́ kí sẹ́rí nù kí n rè jíṣẹ́ pé n ò rí o ṣe. Sábà bí àǹfààní ló jẹ́, òní kábàámọ̀. Oníbàtà náà ní bá sì mú ọ débẹ̀ o, ṣùgbọ́n Lápàdé ní èèwọ̀ ló tún kù. Mọ́ kókó ti gan ni kí n ṣe é dà lókù. Kò ṣe mo dúpẹ́. Ọlọ́run á lọ́ra ẹ̀mí àgbà rẹ fún ọ. Tọ́lọ́run ló wò mọ́ mi là tó fi ràn mí lọ́wọ́. Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́. Torí Ọlọ́run la fi jẹ mọ́sà ò ṣe. Lápàdé kò lọ́dọ̀ rẹ̀. Ó ń lọ sí ọ̀nà ilé tí wọ́n júwe fún un. Ó ń jẹnu lọ, ó rọra ń lọ. Kò pẹ́ púpọ̀ tó fi dé ilé náà. Iwájú rẹ̀ nìkan ni wọ́n fi mọ̀ dì. Ògiri ni wọ́n fi mọ àgbàlá ẹ̀yìnkùlé. Sìgá ń wo mu kò lè mú. Ó mú obì lápò, ó gé e jẹ, ó sì sọ ìyókù sápò. Ọ̀nà àbáwọlé kan wà nínú ọgbà ìmọ̀ tí wọ́n so mọ́ iwájú ilé náà. Àgánràndì kan sì wà níbẹ̀. Lápàdé sí àgánràndì yìí, ó sì yà sínú ilé tí wọ́n rẹ́ ní sámántì tí wọn ò kùn lọ́dà nílé yìí. Ó dàbí ẹni pé wọ́n ẹ̀sẹ̀ parí rẹ̀ ni, kò tí ì pẹ́ tí wọ́n kó sí inú rẹ̀. Àgánràndì mìíràn tó wà ní ẹnu ọ̀nà ilé náà gan. Wọ́n pa á dé. Lápàdé dúró níta, ó ń wò ó bóyá òun ó rí èèyàn kankan nínú ilé. Kò rí ẹnikẹ́ni, ṣùgbọ́n ó ń gbọ́ ohùn àwọn tí ń sọ̀rọ̀ lọ́ọ̀kan lọ́hùn-ún. Lápàdé sí àgánràndì kejì yìí, ó sì wọlé. Bọ́ ọ bá mi mo dára ilé, bọ́ ọ bá mi mo dolè. Ló dífá fún bàbá tó ń jí iṣu àná rẹ̀ wà. Lápàdé ní bí ẹnikẹ́ni bá rí òun, alágbe ni òun. Bí ẹnikẹ́ni ò bá sì rí òun, iṣẹ́ tóun wá ṣe lòun ó sáré ṣe, tóun ó sì padà kíá. Awò dúdú ojú rẹ̀ ò jẹ́ ó ríran tó bẹ́ẹ̀. Bí ìbá ti fẹ́, ṣùgbọ́n kò yọ kí ojú rẹ̀ gidi má bàa hàn. Bí ó tilẹ̀ rí ọgán, ó rí ibi tí yóò gbé ẹsẹ̀ lé. Ó ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ lọ sí ibi tó ti ń gbọ́ ohùn. Ọ̀nà ọ̀pá rẹ̀ síwájú bí ìgbà tó fi ń wá ọ̀nà. Iwájú lọ́hùn ṣókùnkùn dúdú, ṣùgbọ́n ohun tó ń gbọ́ ń tọ́ sọ́nà. Ó ń darí rẹ̀ síbi tó ń lọ. Bó ti ń lọ, ohun tó ń gbọ́ nìyí. Nítorí ọlọ́pàá o, ó sì sọ̀rọ̀ ọlọ́pàá di nǹkan bàbàrà. Ọmọ àná lè lọ mọ́ wọn lọ́wọ́. Wọ́n gọ̀jù fùnfùn lọ. Nǹkan ràbàtà ní tọlọ́pàá o. Wọ́n sàmú dẹ́rù palẹ̀ lẹ́ẹ̀kan. Àbí wọn ò mú òun lẹ́lẹ́ bí báyìí bí ọ̀rọ̀ ọlọ́pàá nípọn bí ò nípọn. Ẹ má jà tanra wa jẹ́ o. A gbọ́dọ̀ máa rotí ọlọ́pàá mọ̀ ọ̀rọ̀ wa o. Wọ́n rí dẹ́rù palẹ̀ mú. Èyí wà lẹ́ni ò sí nǹkan, àbí wo ò tí ì gbọ́. Bó ti pa ọ̀dàlẹ̀ tí ẹ ń pè ní Délé yẹn tán, kàkà kó máa lọ jẹ́,
ó lóun ó dúró de lápàdé kan tí yóò wá pàdé Délé ní Baoládèjì. Ó wọ aṣọ ọdẹ, ó ń dúró báwọn ọlọ́pàá ṣe bá a níbẹ̀ ni wọ́n bá mú un. Bẹ́ẹ̀ nìyẹn bá pẹ́ jù lórí ìgbẹ́ yíyà, èsìkéèsì akúkú máa bá a níbẹ̀. Bí wọ́n ṣe rí i mú èmi ọmọ, àmọ́ wọ́n mú un. Àtìmọ́lé ló wà báyìí ní Ìyágànkù. Kò sì rí lápàdé ọ̀hún mú níbo, kò rí mú píntín. Èmi náà tí mo sì ní kí n lọ sílé lápàdé ọ̀hún ní Ìdí Aró, ńgbà tí n ó débẹ̀ bí ìtà ni àwọn ọlọ́pàá bo ilé rẹ̀. Mo yára bá ẹsẹ̀ mi sọ̀rọ̀, bóyá ó kú ni o, bóyá owó àwọn ọmọ wa kan ti tẹ̀ ẹ́ ni o. N ò dúró wádìí, mo yára kúrò nítòsí ibẹ̀ kí ọwọ́ má bàa tẹ èmi náà kíkú kẹ̀. Lápàdé òkú, bó bá kú àwọn ọlọ́pàá ni yóò sìnkú rẹ̀ ni, àbí tí wọ́n ti jẹ́. Ọ̀tọ̀ ya ni ohun tí wọ́n ń ṣe níbẹ̀, a sì gbọ́dọ̀ tètè mú bẹ́ẹ̀ ló tọ́, nítorí pé àkóbá ni ènìyàn ní, aronilérò ẹ̀dá ni pẹ̀lú. Báwo la ṣe mú rí? Ẹnu àgbà lóbi tí ń gbò, ẹ̀yin náà lẹ lè mú ìmọ̀ràn rẹ̀ wá. Èyí tí gbogbo wa bá rò náà ni wọ́n tilẹ̀ ní olóòlà kò rí owó ọwọ́ Kúnlé yẹn gbà. Wọ́n ní ó kó dé ilé Lápàdé, ìyẹn á ti gbà á sápò ní tirẹ̀. Owó tí àwa làágùn títí ká tó rí gbé. Ẹni ń ṣiṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà níbòjì, kò sí rọ́mbẹ̀. Ọgbọ̀n àpò owó tí a gbé sì padà kò pọ́ọ́kú. Délé burúkú yẹn jí nínú rẹ̀. Ó wá kù 12 péré sí wa lọ́wọ́. 10 péré la bá lọ́wọ́ Délé nígbà tá a mú un. Owó ọwọ́ wa ò wájú táṣẹ́rẹ́ lọ mọ́. Àti pé owó táṣẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn èlé ló la lè rí pín nínú àpò 11. Ìyẹn náà tó ni. Bó ti mọ lápìn, àwọn ní ò lè kárí. Èló ni kápin bẹ́ẹ̀ lèmi ń wí tèmi o. Bí ò kárí kọ́ mọ́ kárí, èyí tí ò kárí ẹ̀sán mọ́run. Iye tó bá wà nílẹ̀ ní kápín. Ṣé ọ̀rọ̀ owó ló yẹ ká máa sọ báyìí? Wọ́n á ní a kì í fejò sórí òrùlé sùn. Ejò mà ṣe fi sórí òrùlé sùn o. Iná la gbọ́dọ̀ fi sórí òrùlé sùn o. Ọ̀rọ̀ Lápàdé mọ̀ ju iná lọ o. Ẹ fìyẹn lẹ̀, ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ó ti pín owó. Ẹ mà jẹ́ ká lé ẹlẹ́yọ́ lọ́jìnà náà ká tó wá fàbọ̀ sórí adìẹ. Bẹ́ẹ̀ bá pín owó tẹ́ ìrójú ráàyè ìgbádùn rẹ̀ ńkọ́. Láì mú Lápàdé ìgbádùn ò lè sí o. Ọ̀kan náà la màjọ ń sọ. Kága kágò èdè ní ọmọ yíra wọn. Mo ní ká pa towó pínpín tì báyìí ná. Ká pa òun pọ̀ lórí báwo ti ṣe mú Lápàdé. Bọ́ bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tún pàdé. Ká wá pín owó tó bá wà nílẹ̀. Ọ̀kan náà la kúkú jọ ń sọ. Irọ́ o, èmi ọ̀gbà ní tèmi o. Ẹlẹ́tẹ̀ ènìyàn níyìn, mo mọ̀ yín bí ẹni mo wò. Kéèyàn wá nǹkan tí yóò sọ tì kó sọ pé àpò owó 11 ò tó pín. A kì í rà kún 20 pín ni wọ́n wí. Ohun tí òkú fi sílẹ̀ lápín. Bí a bá pín owó tó wà nílẹ̀ tán, ká máa wá Lápàdé lọ. Èyí tó jú báyìí kò gbọdọ̀ bọ́ lọ́wọ́ ẹni. Iṣẹ́ kan la ó ṣe níjẹ̀bú òde lọ́túnla yẹn. Iye tá a bá rí níbi òun náà ká padà wá pín ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Bàbá ní ká sọ èyí dé igba yẹn. Bí wọ́n bá rí mú nínú wa níjẹ̀bú, báwo ni oníyẹ ó ṣe gba tirẹ̀ nínú èyí tó wà nílẹ̀ yìí? Iyekíye tó bá kan oníkálukú ẹ̀fún lónìí. Bó ṣe sílẹ̀ 5 ẹ sáà fún mi ní tèmi. N ò ṣòwò aládàpọ̀. Àparùtù lẹ́fẹ́ ṣe yẹn o. Ẹnìkan dáhùn ó ní èmi ló ń pè ní oníwàyó. Òun ṣẹṣẹrẹ níjọ oníṣẹ́ lójú. Èló lówó yín ọ̀hún rí? Irú owó bẹ́ẹ̀ yín ò lè jọ irú èmi báyìí lójúmọ́. Nítorí kò lè fi nǹkan kan kún tí mo ti ní. Tẹ̀tẹ̀ pòpó ti lómi tẹ́lẹ̀ kójò tó dé. Okun ní èmi, n ò fomi olómi sanra. Ewé ewúro ò fi tòjò kóró. Kó yé gbogbo yín dáadáa o. Ńgbà tá a wà ní Sàró, èmi ni olórí ayé. Tẹnukọ́, àwa máa pín 100 àpò owó lójúmọ́ níbi iṣẹ́ alẹ́ kan ṣoṣo. Kí la jẹ tí ì tán? Àfọlẹ́ Ọlọ́run ní Kútọ́nù. Èmi nìkan ti rí iṣẹ́ 300 àpò ṣe ní alẹ́ ọjọ́ kan. Apá àmúdélé ni kì í jẹ́ ká mọ̀ pé ológun sọdẹ̀. Kí ni rọ́dà? Owó ti wá lówó lọ ni. Bí bẹ́ẹ̀ kọ́, irú àwa wọ̀nyí ìbámọ̀ tilẹ̀ ṣiṣẹ́ mọ̀. Súnmọ́ bí láì, ẹ sì wá sọ àpò owó 11 dowó. Bí ènìyàn ó tilẹ̀ jẹ ọ̀pọ̀lọ́, ṣe bí olúwa rẹ̀ á wá èyí tó lẹ́yìn jẹ. Ẹni tó bá fẹ́ lu Òṣùgbó nílá ló yẹ kó lù. Nítorí pé kékeré Òṣùgbó o, ńlá rẹ̀ o, ẹgbàá fàkán náà ni. Owó yín ti ń jọ yín lójú. Àpò 11 péré náà nìyí o. Mo lè mọ́ bá yín fọwọ́ kan kọ́bọ̀ níbẹ̀, Yasin. Ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì lójú ajẹun nípa o, kí n rán yín létí o. Lápàdé gbọ́wọ́ ẹ nílẹ̀. Ó sì fura pé olúwa rẹ̀ so owó náà mọ́lẹ̀ nìyẹn. Ó sì dájú pé wọ́n dì í sínú àpò ni. Ó súnmọ́ ẹnu ọ̀nà yàrá láti ẹ̀kan ni. Kò yọjú sínú yàrá.
bó ti dé ẹnu ọ̀nà ó rí pé ẹnìkan sáré gbé owó náà nílẹ̀ nítorí ìró ẹsẹ̀ tó ń gbọ́. Gbogbo àwọn yòókù náà sáré kọjú sí ẹnu ọ̀nà, gbogbo wọn rẹ́rìn-ín wọ́n sì túraká nígbà tí wọ́n rí. Ọ̀kan nínú wọn sọ pé èkúté lásán lélẹ̀ ẹ̀yin wọ̀nyí kẹ́ Sámúẹ́lì mẹ́jọ kẹ́ tó wẹ̀yìn, ẹ ò láyà, ẹ sì fẹ́ ṣiṣẹ́ olè, ẹ ṣe bí iṣẹ́ ojo ni. Èmi nìkan ni mo ronú àti gbé owó lẹ̀, ẹ̀rù ti bà ẹ̀yin yòókù kọjá làákàyè. Ẹ̀yin yìí náà lẹ sì ń fẹ́ ká máa pín gbogbo nǹkan dọ́gbandọ́gba, àfojúdi yín ọ̀lẹ́gbẹ́, ẹ̀yin ọ̀kánjúà yìí, àfi kẹ́ ẹ máa fi ara yín wé olúwa rẹ̀. Sí ọ̀, ẹ ò lè fò gànà, ẹ ò lè pọ̀fọ̀, ẹ ò máa àgádágodo já, ẹ ò sì láyà. Èmi á máa pọ̀fọ̀ tí gbogbo ilé ó sùn lọ fanfan, tí wọ́n sì máa láàlá onírúurú, tí wọ́n máa fa fàǹtọ́, tí wọ́n máa ṣe ìrànràn. Èwo lẹ̀yin lè ṣe ń bẹ̀ o? Ẹ lè pínwó sá, ìyẹn náà ò tó. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin tó yẹ kí n máa yọ kìkìdá owó oúnjẹ fún, gbàràn mi ò sì wá di ẹlẹ́rù bí o. Bẹ́ẹ̀ sì ni èmi nìkan ni mo gbọ́n jù nínú yín, èmi nìkan ni mo lágbára. Kí lẹ̀yin wà fún gan? Bí mo ti ń sọ bọ̀, bí ó ti jẹ́, ẹnìkan dá a mọ́ lẹ́nu ó ní kí ni bàbá alágbe yìí ń wá gan? Ẹlòmíràn rẹ́rìn ó ní ó pè ènìyàn lálágbe. Mo ní kí ló ń wá? Yàrá ni wọ́n tún ti ní kí wọ́n máa ságbe ni. ń gbọ́ bàbá Sàrà, kí ló ń wá o? Oníbàárà ń bólè bọ̀ báyìí o. Lágbàdé rẹ́rìn sínú kò fọhùn. Ọ̀nà igba Sàrà rẹ̀ síwájú, ó gbé e sókè gbé e sódò bí ìgbà tó fi ń kí wọn. Ọ̀rẹ́rìn músẹ́. Ọ̀kan nínú wọn ní bóyá òdere kò mọ̀ pé ìta ni wọ́n ti dúró ságbe ni. Ta ló ní sílè kan lọ́wọ́ ń bẹ̀? Ẹ fún bàbá ọ̀hún. Sàrà ni. Nítorí ìdàrúdàpọ̀ tó fẹ́ wọnú agbo wa yìí, ọ̀rọ̀ wá gba Sàrà. Ẹnìkan dìde, ó mú sílè kan ọ̀nà sí Lágbàdé. Lágbàdé rẹ́rìn-ín, ó dúró tandi, ó sì bí afọ́jú. Onítọ̀ ń sọ owó sí inú igbá rẹ̀, ó dún pọpọrọpọ. Lágbàdé fọwọ́ ta inú igbá náà, ó mú sílè kan yìí, ó fi kan orí rẹ̀. Ó ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ tí àwọn onítọ̀hún ò lè gbọ́, ṣùgbọ́n tí wọ́n fi mọ̀ wípé ó ń sọ̀rọ̀. Ohun tó ń sọ wúyẹ́wúyẹ́ náà nìyí: mo wá ka yín mọ́lé, mo wọ yàrá yín wá bá yín, ọwọ́ mi tẹ̀ yín ná, gbogbo owó tẹ́ ẹ gbé kalẹ̀ sì ti di tèmi. Àbò àbò yín o, ìṣojú àmú yín, ẹ ò ní mọ ìgbà tí n ó gbé nílẹ̀ níwájú yín. Ẹ̀wọ̀n ni gbogbo yín ó sùn lálẹ́ yìí dandan. Ọ̀kankan yín ò ní mórí délé lógo Ọlọ́run. Pàlàpàlà kì í mórí délé. Ẹ ò ní bọ́ nínú ilé yìí lágbára Èdùmàrè. Bóyá wọ́n gbọ́ tó ń pe Ọlọ́run, tó ń pe Èdùmàrè ni, nítorí gbogbo wọn lọ́jọ́ ń ṣe àmì pọ̀. Ọ̀kan nínú wọn jágbe ó ní àmín. Bàbá Sàrà, àmín. Máa lọ. Àdúrà púpọ̀ kì í pẹ́ dìpè. Lápàdé ò paradà. Ó ṣe bí ẹni pé kò gbọ́. Ó ń rẹ́rìn sí wọn. Ó dúró lóòró, ṣùgbọ́n títẹ̀ ni ẹ̀yìn rẹ̀ tẹ̀. Nígbà tó ṣe ẹnìkan ní Adéǹrelé, lọ fa bàbá yìí lọ sí títì, kí wọn náà sì wá lọ bá mọ́níjà tí mo rán sílẹ̀ kan, sọ pé kíákíá ni o. Ìdúró náà ní Lápàdé tún wà, tó ń sọ wọn, tó ń sùn wọn, tó ń dà níyàn bí yóò ṣe gbé owó tó wà nílẹ̀ yìí. Ọ̀tọ̀ ní ọ̀nà tó ti pète àti gbé owó yìí tẹ́lẹ̀, kò mọ̀ pé ó lè rọrùn tó báyìí. Àwọn 4 péré ló wà nínú yàrá yìí. Ọ̀kan tó ń jẹ́ Adérelé nínú wọn yóò sì jáde láìpẹ́. Wọ́n wà kù 3. Ìyára ni ọ̀rọ̀ náà ó gbà. Yóò ṣeé ṣe. Bá a ti ń kọ́ṣẹ́ la ti ń kọ́ ìyára. Bó nìkan ṣe lè dá géńdé 3 mú lókù kó ń wọ́n ká wọn lápá. Kí Tàfá wà nítòsí láé. Ìbá má dùn o. Àwọn ìbá di 2, àwọn onítọ̀hún sì jẹ́ 3. Tàfá nìkan káwọ́ àwọn 3. Ó mà ṣe o. Síbẹ̀síbẹ̀ ọgbọ́n ju agbára lọ lọ́jọ́kọ́jọ́. Ọlọ́gbọ́n kan lè dá ṣẹ́gun alágbára 12. Ó gbé igbá rẹ̀ sẹ́nu láti sọ fún wọn pé òrùn gbẹ́ngbẹ́ òun. Ẹnìkan ní kí Adéǹrelé kan lọ bomi fún. Ọjọ́ ń pé Adéǹrelé yìí ní kékeré inú wọn. Adéǹrelé dìde, ó wá sọ́dọ̀ Lápàdé. Ó kọjá rẹ̀, ó sì kọjá sí ọ̀nà ẹ̀yìnkùlé lọ́hùn. Ó dúró lára àmúlá kan báyìí, ó sì fi ìkéèmù orí rẹ̀ bomi sínú páànù kan báyìí tó ti ta, tó dàbí ìgbà tó bọ́ lulẹ̀ láti inú mọ́tò tó ń sáré. Ó gbé omi náà wá fún Lápàdé tí gbogbo wọn ṣe bí alágbéni. Lápàdé ń sọ gbogbo wọn tọwọ́ tẹsẹ̀. Ó gba páànù omi náà lọ́wọ́ Adéǹrelé, ó sì bẹ̀rẹ̀ sí mumi agbára. Inú rẹ̀ fẹ́rẹ̀ gbin bó ti mu omi náà, nítorí òrùngbẹ òkúkú gbẹ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó fi túláàsì mú, ó di ọ̀ranyàn. Ó rà gbé páànù omi náà kalẹ̀. Bó ti ń bẹ̀rẹ̀ lọ sílẹ̀ ló ṣubú yakata. Adéǹrelé súnmọ́, ó sì fà á sókè. Ó gbá ọ̀pá rẹ̀ mú, ó sì fà á lọ sọ́nà òde. Gbọ̀ọ̀rọ̀ ni ilé náà gùn.
ó tó yàrá 10 lọ́tùn lósì ọ̀dẹ̀dẹ̀ gbọ́rọ̀ náà. Láti ẹnu ọ̀nà àbáwọlé dé yàrá ẹ̀yìnkùlé tí àwọn olè ti ń ṣe ìpàdé wọn yìí. Bí wọ́n ti ń lọ, Lápàdé ń bi ara rẹ̀ bí ìbá ti rí ká pé aago 10 ni òun dé Ẹgbẹ́dá bí òun ti kọ́kọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀. Bóyá lòun ìbá bá ẹnìkẹ́ni nínú ilé, òun ìbá kàn wá owó náà tóun ìbá rí gbé láìsí wàhálà kankan ni. Ṣùgbọ́n èyí náà ò tí ì burú jù. Adéǹrelé ń fà á lọ bí ẹran, òun náà sì ń tẹ̀lé. Ńgbà tó kù díẹ̀ kí wọ́n débi àgánrádìta, Lápàdé tún ṣubú lulẹ̀ kòbìtà. Adéǹrelé pò sí ó ní tí ẹ ti jẹ́ bàbá yìí, bó o bá fẹ́ kú ọkọ̀ rí sàtàn lọ kú sí, kó o mọ́ bá dẹ́rù pa ẹnikẹ́ni. Sáà ti ẹ̀já títì, bó o bá fẹ́ kú ẹrù ìjọba lọ́dà ní títì, bó o bá kú séyìn èmi lọ fẹ́ dá wàhálà rẹ sí lọ́rùn. Adéǹrelé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti fà á gòkè. Òjijì ní Lápàdé sọ ọ́ lẹ́sẹ̀ lágbọ̀n tó sì tún ta á nípa níkùn. Kò bí òkúta ni ẹ̀sẹ̀ náà dún lágbọ̀n Adéǹrelé. Bí eyín rẹ̀ ti lu ara wọn, ó kàn lọ sílẹ̀ bẹ́ẹ̀ ni, kò tilẹ̀ dúra pàápàá. Ojú rẹ̀ ti yébò kíá, ó dákú sílẹ̀ rangbọ̀dàn. Ọ̀rọ̀ bí ẹ̀fọ́, Lápàdé sáré gbé e nílẹ̀, ó sọ sínú yàrá kan tó wà nítòsí. Ó ya díẹ̀ nínú láwàní orí rẹ̀, ó fi di Adéǹrelé lẹ́nu ní kọ̀rọ̀ yàrá yìí. Ọ̀nà gbọ́ọ̀rọ̀ sára ògiri, ó tún gbé àtàrí rẹ̀ nílẹ̀, ó fi lulẹ̀ gidigidi kó lè pẹ́ dáadáa kí ó tó tají. Gbogbo rẹ̀ ọ̀gbá ní ìṣẹ́jú kan tó fi bùṣe. Ṣé ọlọ́pàá kò kọ olè? Ìjáfara ni ọlọ́pàá kọ̀. Lápàdé ò jáfara rárá. Lápàdé sì tún ti padà sọ́ọ̀dẹ̀. Ó tún kàṣẹ lọ jẹ́ẹ́jẹ́, ó ń lọ sọ́nà ta. Ọwọ́ ẹ̀yìn nígbà tó dé ìta, kò rí ẹnikẹ́ni nínú ilé náà. Wọ́n ti fura nìyẹn. Ọlọ́run bá a ṣe, ó kọrí sí ọ̀nà ojú títì. Díẹ̀ kọ́ ni àṣírí tí ìmọ̀ iwájú ilé náà bò ó, nítorí kò sí ẹni tó ń lọ ní títì tó lè rí i rárá. Gbérí ló yí sẹ́gbẹ̀ẹ́ ilé tó ń tọ ògiri ilé náà lọ sọ́nà ẹ̀yìnkùlé. Láìpẹ́ ó dé ẹ̀yìn ògiri yàrá tí àwọn olè náà wà, ó sì ń gbọ́ ohun tí wọ́n ń sọ láti inú ilé. Ó dúró lábẹ́ fèrèsé yàrá náà, ó gbé àpò rẹ̀ kalẹ̀, ó sì jókòó lórí pèpele tó yí ilé náà po. Ó ń fetí sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú ilé náà. Èmi ò lè gbà, lèmi ti wí ń o. Èmi nìkan n ò lè sọ tẹlòmíràn o. Èmi náà ò sì gbà tirẹ̀ sọ́tán. Gbàwọ̀sí ń gbàwọ̀sí lọ́jà fi hó wọ̀yọ̀wọ̀yọ̀. Ohun tó wù mí ò wù ọ́ ni kì í jẹ́ ká pa ọ́pọ̀ fẹ́bìnrin. Àrùn tí ń ṣe Léńbájẹ́ ò sọmọ rẹ̀. Léńbájẹ́ ń sunkún owó, ọmọ ń sunkún ọkọ. Tèmi ni pé a ó ṣiṣẹ́ díẹ̀ sí kẹ́nikẹ́ni tó gba kọ́bọ̀ nínú owó tá a pa. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó yọwọ́ kúrò nínú iṣẹ́ tiwa yìí, kó lọ dá tirẹ̀ sílẹ̀. Ẹ má ranjú kankan mọ́ owó iṣẹ́ tòní. Lébìrà mi lẹ̀yin jẹ́, ẹ bá mi ṣiṣẹ́ ni, ẹ̀yin kọ́ lu níṣẹ́, kó yé yín dáadáa. Iye tó bá sì wù mí mo lè fún yín gẹ́gẹ́ bí owó ọ̀yà. Bí n ò sì fún yín kò lè hun mí. Ohun gbogbo ló ti yí padà. Báyìí ni n ó ṣe nǹkan mi ò yí padà. Ó lè ní ọ́, oníjìbìtì, ó fẹ́ dá gbogbo owó rá. Ó ṣẹ̀ṣẹ̀ ń pè mí lólè. Kí ni gbogbo wa? Ó lè gidi hánhán, ìgárá ọlọ́ṣà, runlẹ̀, kólékólé. Èébú ló ṣe bó ń bú mi ni bó bá pè mí lólè. Ìwọ ló lè tì lójú, orúkọ tèmi ni. Ó lọ nílẹ̀ yìí kì í ṣègbè àlejò. Bí mo bá dá gbogbo owó náà rá, ẹni tó ṣe ní jẹ, a kì í bá yéméyémé dùn mí. Ńgbà tó jẹ́ pé ìwọ nìkan ló ṣiṣẹ́, ò sí ní dára. Ìwọ lọ fọ́ wíńdò, ìwọ náà lọ fọ́ àpótí owó, ìwọ nìkan náà ló fìbọn dẹ́rù bà àwọn ará àdúgbò tí ẹnikẹ́ni ò fi yọjú tá a fi ṣe tán. Ìwọ náà ló tún wa mọ́tò ńgbà tí wọ́n fi ń yìnbọn sí wa lẹ́yìn. Mbọ́ dára tìrẹ tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ pàápàá. Orí rẹ ló ń dùn ọ́, ara rẹ ò yá, kọ́bọ̀ ò ní gbà. Ibi tó o bá rí kọ́ lọ pè mí lẹ́jọ́, orí rẹ ò pé rárá, ó pòṣé orí tèmi pé o. Tìrẹ ni mo lè sọ o, nítorí a kì í bú àgbàlagbà o, ṣùgbọ́n kí àgbàlagbà ó sì ṣàṣejù mọ́ níwọ̀n o. Nítorí àgbà tó wẹ̀wù àṣejù ẹ̀tẹ́ ni yóò fi rí o. Orí mi ò bàjẹ́, ọ̀rọ̀ náà wá di ìjà rẹpẹtẹ. Ọ̀rọ̀ ẹnu lọ́kọ́kọ́ ṣáájú, èébú sì tẹ̀lé. Nígbà tó ṣe ó di ìlérí àti ìfọ́nu. Lẹ́yìn náà ó di ìfọwọ́sọ̀yà. Kí ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gún ara wọn nímú. Kò pẹ́ tí ọ̀rọ̀ fi dé gidigidi. Ìjà sọ nínú ilé, ariwo ń ta gè. Wọ́n lu ara wọn bí ẹni ń lu bẹ̀m̀bẹ́. Wọ́n fún ara wọn ní egbè. Wọ́n ń já ara wọn nípa tiẹ̀, pì, pọ̀, sógá, ṣàì, pàò, pa. Lápàdé tó wà lábẹ́ fèrèsé lẹ́yìn ògiri tú láwàní orí rẹ̀. Ó sì yín agbádá rẹ̀ sílẹ̀. Ó já irun mú àti irùngbọ̀n rẹ̀ náà kúrò. Ó sì mú awò kúrò lójú. Ó tọ́ kéré sójú fèrèsé.
níbi tó owó wà lójú rẹ̀ lọ kíá orí nílẹ̀ tí wọ́n ń ta nípa bí wọ́n ti ń jìjàkadì yìí ó bẹ̀rẹ̀ gbé nílẹ̀ ẹnikẹ́ni ò tilẹ̀ wú ọ̀dọ̀ rẹ̀ ó tún fi òkèrè jáde láti ojú fèrèsé kan náà bí ó ti ń balẹ̀ níta ó yí gbogbo ẹ̀kú rẹ̀ mọ́ inú agbádá olóòórùn tó ti wọ̀ tẹ́lẹ̀ ó di gbogbo rẹ̀ sínú àpò awọ rẹ̀ ó kù dànsíkí lọ́rùn rẹ̀ orí ibi tí wọ́n ti ń lu ara wọn náà ni àwọn olè tó wà nínú ilé wà tí Lápàdé tó fi dé iwájú ilé ó ń lọ sọ́nà títì ní tirẹ̀ kíní náà kò jẹ́ kí ẹnikẹ́ni sẹ́ ẹ́ ó kù ẹsẹ̀ díẹ̀ kó gbé dé títì nígbà tí mọ́tò ọlọ́pàá dé iwájú ilé tó ti ń jáde bọ̀ mọ́tò náà dúró níwájú ọgbà iwájú ilé Lápàdé fẹ́rẹ̀ lé wọlé àwọn ọlọ́pàá ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò náà kì ojú kì í bá a tá sọ̀rẹ́ Lápàdé padà bèrè ṣùgbọ́n ó mọ̀ wípé yóò ṣòro fún òun láti sá lọ kí wọ́n mọ́ bẹ̀rẹ̀ sí ilé òun àti gbọ́ nítorí náà ó tún ṣe ọkàn ọkùnrin ó tún padà sójú ọ̀nà títì ọkùnrin ò gbọ́dọ̀ sójò ẹni ọba sá làálé ó pàdé ọlọ́pàá kan tó ń bọ̀ wá sí inú ilé àwọn olè yìí ọlọ́pàá náà ké mọ́ para ó ní ìwọ dúró ń bẹ̀ ń bọ̀ lọ ń lọ Lápàdé kóra ró lóòótọ́ ó dúró kí ó tó kó lọ́nà ó dákẹ́ kò fọhùn kò mọ̀ bá ti wí kó má bàa sì wí ọkàn rẹ̀ ń lù kì owó túùlù tó wà lábẹ́ aṣọ rẹ̀ yìí nìkan ni ọ̀ràn lóòótọ́ bí wọ́n bá ní kó wá ṣàlàyé ibi tó gbé rí kò sì ṣeé gbọ́ kò sì ṣeé gbé sọ sílẹ̀ báyìí kò tilẹ̀ fẹ́ sọ sílẹ̀ ni èrò náà kàn wá sọ́kàn rẹ̀ wéré ni ó sì tú dànù ọlọ́pàá náà ní bàbá alágbe kan wọ inú ilé yìí wá láìpẹ́ yìí níbo ló wà báyìí Lápàdé ní ṣé bàbá Ìlọrin tó dé sọ́dọ̀ sẹ́ríkì ọlọ́pàá èmi ò mọ bàbá ibi tí í ṣe níbo ló wà Lápàdé dáhùn pé òun lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn níbi tó gbé ń jẹ̀ka láwàní àtàrí rẹ̀ ń rí ènìyàn lára òórùn bíi ti ọmọdé ó ti tọ́ ọlọ́pàá náà ò dúró gbọ́ mọ́ ó sáré gìràgìrà lọ sí inú ilé àwọn yòókù rẹ̀ náà tẹ̀lé Lápàdé rọra ń fi ẹ̀yìn rìn lọ títí ó fi dé ara àgbàlá ilé ó sì yí kọ́rọ́ sí àgbà ilé ó tẹsẹ̀ mọ́rìn kíá ó tọ àgbàlá ilé náà já ó bọ́ sí ẹ̀yìn ilé orí ọ̀nà kan tó lọ sí inú ìlú ó ń tọ́ lọ kò pẹ́ tí ó fi rin ìlú já tí ó sì kan igbó ọ̀tọ̀ kúsọ́ sínú igbó lẹ́bàá àtàkàn báyìí ọkàn lùgbẹ́ ó ń lọ kéékèèké nínú igbó bí ẹni tó rìn lójú títì bí aré bí èrè ó ń lọ ó tún rántí bí òun ti ṣe láàárọ̀ nítòsí ibà Ọládèjì àwọn ọlọ́pàá náà ló ń lé òun àti Tàfá nígbà náà àwọn náà sì ni òun tún sá fún nínú igbó báyìí náà ni ọ̀ràn ti rí àwọn ọmọdé tí wọ́n ń pè ní wọ̀rú ó sì bẹ̀rẹ̀ sí kọrin sínú pé wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú pàkà fẹ́yẹ jẹ́ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábí ata báyìí ni Lápàdé ṣe ń lọ tó ń tọ àlà oko olóko lọ láìmọ̀ ibi tí òun ò fi já ó ń lọ nínú ọ̀gẹ̀dẹ̀ nínú ata nínú oko òrombó nínú oko obì nínú oko kòkó ó ń gbé igi tó bá wó dínà ó ń gba àárín oko iṣu ó rìn nínú oko àgbàdo ńlẹ̀ tí ń sú lọ ṣùgbọ́n òòrùn ò tí ì wọ̀ inú ìgbẹ́ tí ń ṣóògùn sá láìpẹ́ ó dé ibi kan tó mọ̀ wípé ó jìnnà sí ẹgbẹ́ dáadáa ó sì dúró níbẹ̀ ó jókòó lórí gbòǹgbò igi kan ó ń gbọn pàǹtíìrì kúrò lára jágbójágbó náà níjà yìí mọ̀ ó sáná sí sìgá kan látàárọ̀ sìgá ti dá a lọ́rùn títí kò tó ẹni tí mọ́ ni sìgá ìlàrí yìí dùn lẹ́nu rẹ̀ ju èyí tí máa ń mu láìsí wọ́ tẹ́lẹ̀ lọ ó dá obì jẹ bó ń mu sìgá nífẹ̀kànràn kan báyìí kò léèwọ̀ mọ́ ó gbé àpò owó náà jáde ó bẹ̀rẹ̀ sí ka owó inú rẹ̀ ó ka àpò 22 ìyókù dà ṣebí 22 ni oyè níyì ṣírò rẹ̀ sílẹ̀ kan ńgbà tó ń ṣírò rẹ̀ ní pọ́ùn olè ò lè má ṣolè ó ti yọ àpò 4 sílẹ̀ kó tó máa bá àwọn olè ẹgbẹ́ rẹ̀ jà lé èyí tó kù olè ń polè lólè afápolá ń pe ológbò ní afápolá olè ń rí ara wọn jẹ ìrẹ́jẹ nísì fọ́ ẹgbẹ́ Lápàdé tún àpò owó náà dì ọjọ́ ti ń po féré nítorí náà ó ń ṣe kánmọ́kánmọ́ ó ń yára àpò náà wúwo ṣùgbọ́n ẹrù tó dùn mọ́ láti rù ló wà nínú rẹ̀ aṣọ bàbá alágbe àti àpò owó 18 Lápàdé ní òun ó sá pamọ́ sínú ìgbẹ́ títí ilẹ̀ ó fi ṣú dáadáa òun ó wá já títì lóru òun ó sì ti bẹ̀wọ̀ mọ́tò lọ sí Ìbàdàn kí ilẹ̀ ó tó mọ́ bóyá ẹnikẹ́ni kò ní rí òun títí òun ó fi délé
Tàfá tilẹ̀ ń kọ́ yóò ti padà sí Ìbàdàn nígbà tí kò rí òun mọ́. Orí oko gẹdú kan lọ́ọ̀kan ó sì rò pé inú rẹ̀ ṣí sápamọ́ sí ju inú ìgbín lásán lọ. Ńgbà tó débẹ̀ ó gba ewé gẹdú kúrò ní ibì kan tó ṣeé sùn sí, ṣùgbọ́n ìrìn ni kò kúnlẹ̀, èyí ò sì jẹ́ kí ó dùn láti sùn sí. Ó jókòó ó fẹ̀yìntì igi gẹdú kan, ó ń retí kan ilẹ̀ ṣú. Ó ń kọrin àwòdì òkè jáde lẹ́nu. Níbi tó ti ń kọrin yìí lọ́wọ́ ni ẹnìkan fọwọ́ tọ́ léjìká látẹ̀yìn. Ó fò sókè gìjà pẹ̀lú ìwárìrì, ó sì wá rí pé Tàfá ni. Ó ní, Tàfá, ó gbádùn kọ́ ọmọ dẹ́rùbà ènìyàn, mo ti kú tán. Àṣewọ ni ó ṣe mọ ibi tí mo wà. Tàfá ní, ìbórin àwòdì òkè lẹ́ ń kọ lọ́wọ́ tí mo fi dé. Àwòdì òkè nìkan ní rò para lè rí òun, ara lẹ́ ń wò kedere ní pẹ̀lú. Mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé, Àjàó àrò ajámaláyà bí òórùn inú igbó. Èmi ọmọ ìyá ológbò tí ń ríran lóru. Èmi kì í sí àdéhùn, mo fẹ́ràn àlùkáwà ní. Kẹ́ ẹ tó wo ẹgbẹ́ dálẹ̀ kan, ẹni kí n máa tẹ̀lé yín lọ́ọ̀kan, kí n má súnmọ́ yín o. Bẹ́ẹ̀ sì ni mo ti ń ṣe látìgbà náà. Gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe ni mò ń fojú sí lọ́ọ̀gàn. Àfìgbà tẹ́ wọnú ilé yẹn lọ tí n ò rí mọ́. Gbàrà tẹ́ ẹ jáde ni mo tún bẹ̀rẹ̀ sí tẹ̀lé yín. Ta ló sọ fáwọn ọlọ́pàá pé ibẹ̀ yẹn lẹ wà rí? Torí pé tààrà ni wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín o. Wọ́n wẹjú ni àbí báwo ni? Lápàdé ní ó sọ̀kùn sí èmi náà lójú. Wọ́n tó sapamọ́ fún ènìyàn gbangba lọ́hàn sí Elédùmarè. Ó bá mi lójijì, ṣùgbọ́n mo mọ̀ pé bí awo ti ń rò láwo ti ń jó. Bí orí àwọn ọlọ́pàá tilẹ̀ ń pẹ́ kó tó fapò. Nígbà tó bá yá àmọ́ ṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé bọ́ pẹ́ títí akólòlò á pé bàbá? Tàfá ní á wí pé bàbá 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 bàbá. Ó pé bàbá náà kọ́ bí orí wọn ò tètè fapò. Ó ní bí a ti ṣe á ti ṣiṣẹ́ ni tá a yọsẹ̀ fún tí yóò sì fapò kíá. Lápàdé ní oníkọ́lù kúkú tí bá wọn ti òkú mọ́tò kiri bí ẹ ti ń ṣèpàdé òṣèlú kiri. Ó ti mọ́ ọ lára, ó ti mọ bí ẹ ti yọsẹ̀ fún mọ́tò tẹ̀ bá ń tì í ṣiṣẹ́. Òkú ọkọ̀ abèrò lẹ́yìn rẹ̀kẹ̀tẹ̀. Tàfá ní Angelina ló mọ àwọn ọlọ́pàá náà kì í. Ẹni àjà ló lẹ́rù, irọ́ ni pẹpẹ ń pa. Ó ní ẹ̀yin ni ọ̀gá àwọn ọlọ́pàá, irọ́ làwọn ọlọ́pàá ń pa. Bí wọ́n bá ń pe ara wọn ní nǹkan. Lápàdé ní iṣẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n ń ṣe, wọ́n sì ṣe dáadáa. Bá ò bá ní parọ́, òfin ló ń dí wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni òfin ló sì yẹ kó ràn wọ́n lọ́wọ́. Gbogbo ọ̀nà tí àwa ń gbà ṣe ìwádìí ni àwọn náà ìbá fẹ́ máa lò, ṣùgbọ́n òfin ò fún wọn láàyè láti fi agbára gbọ́ ti ẹnu ènìyàn. Ohun tí èmi ọ̀kàn fẹ́ nínú ìwà wọn ni pé àwọn kì í fẹ́ kí ẹlòmíràn dá sí ìwádìí tí wọ́n bá ń ṣe. Bóyá mo gbọ́n tán mo mọ̀ tán ló sì ń ṣe wọ́n ni o, bóyá ṣe á rí mi ni o, ń ò mọ̀. Bóyá ti wí pé ìran alákàrà kì í fẹ́ kẹ́lòmíì ó dé sí ni, wọn mọ̀ wípé ọgbọ́n òpin sọ́dọ̀ ẹnìkan. Bọ́mọdé bá láṣọ bí àgbà, ó lè ní àkísà bí àgbà bí o. Bí ọ̀rọ̀ àkùkọ inú àgùn lọ́nà ọjà. Èyí tó lógbe ò ní rere, èyí tó ní rere ò lọ́gàn lẹ́sẹ̀, èyí tó lọ́gàn lẹ́sẹ̀ ò sì lè kọ́. Lání tán òkúkú níwò ẹṣin, abuké ò sì rẹ́yìn gbọ́mọ rẹ̀ pọ̀n. Tàfá ní ẹ fẹ́ máa fi àdíra àwọn ọlọ́pàá lórí nìyẹn o. Èmi ò gbà o. Ìràwọ̀ làgbà, Ọlọ́run kan fòṣùpá jọba ni. Ọgbọ́n wo làwọn ọlọ́pàá gbọ́n? Ọwọ́ wọn ò lè ràn kankan àfẹ̀yí tẹ́ bá ti bá wọn yanjú rẹ̀. Bẹ́ẹ̀ ò ti ẹ̀ yanjú ẹ̀ tán, ẹ̀yin ní dájú rẹ̀ tí wọ́n ò fi lè ríbi tí wọ́n ti kọ́wọ́ bọ̀. Ẹ wò wọ́n látàárọ̀ bí wọ́n ṣe ń pa rìdàrìdà lẹ́yìn wa káàkiri. Mi tá a bá ti kúrò tán ni wọ́n ẹ̀sẹ̀ ń dé. Ẹ má jẹ́ ká gbọ́ ọmọ ọba fọ́sùn o. Ìràwọ̀ làgbà. Lápàdé ní tìyẹn òpùrọ́. Ìràwọ̀ làgbà. Ṣùgbọ́n bí ìràwọ̀ ti jẹ́ àgbà jù bẹ́ẹ̀ lọ, ta ni Ọlọ́run fi jọba? Gbangba kágbà, ẹni olúṣe lógologo. Ọlọ́run rí ìràwọ̀ nílẹ̀, ó sì mọ gbogbo ìtúnbẹ̀ ìnùbí kí ó tó fi òṣùpá jọba. Gbogbo tí èmi ń dùn ni kí olókòlòkò lè máa ṣe tirẹ̀ láìsí ìdíwọ́ láti ọ̀dọ̀ ẹnì kejì. Má jẹ́ ká kọ ọkà àwọn ọlọ́pàá kéré o, Tàfá, wọn kì í ṣe wèrè. Ká tètè parí ìwádìí ọ̀rọ̀ àwọn olè wọ̀nyí, ká wá yọwọ́ kúrò nínú ọ̀ràn ńlọyẹ wá o. Tàfá ní èyí tẹ́ wá wí náà ni, ṣùgbọ́n wọ́n ní ọmọ ògbọ́n, ìyá rẹ̀ ní kó sàmọ́kù, kí ní pọ̀ ọmọ ju aago lọ. Lápàdé òjìyàn mọ́, Tàfá òkúkú ní gbà kì í gbà. Kí ni kí àwọn tilẹ̀ máa jiyàn lé lórí? Àríyànjiyàn kan tí ò ní lárí nìyí. Iṣẹ́ tí àwọn jọ ń ṣe ti ń yàn dáadáa, kí ló tún wá kù? Ó tún rántí pé àárọ̀ aláàárọ̀ yẹn gan
lòun ìbá ti kú lọ́wọ́ ìbọn ẹni tí òun pè ní bàbá oníbàbá. Yíyọ Ọlọ́run ni kóun ó sì wá fi ọkàn dúpẹ́ ni o, kì í ṣe kóun ọmọ jiyàn lórí ìrẹ́gbẹ̀. Orí ní yọ ni sáré mọ́sàgùn, oògùn lọ́lọ́jọ́ kan ìpọ́njú, orí ní gbéni lọ́jọ́ gbogbo. Lápàdé ní Tàfá, àwọn ọlọ́pàá ó ti mú Oyèníyì àti àwọn ọmọ rẹ̀ báyìí o. Kí ni kí Ọlọ́run tún ṣe fún wa? Àpò owó 26 lọ́dà tí àwa nìkan fọwọ́ kàn lónìí nìkan, 1000 pọ́ùn àti 350 pọ́ùn. Báńkì mìíràn kì í pa irú rẹ̀ lójúmọ́. Ó bù áyà. Tàfá ní orí ni Délé àti Kúnlé náà ìbá bá wa pín nínú rẹ̀, ṣùgbọ́n orí wọn takò wọ́n. Wọ́n ti nù, wọ́n ti kú, wọ́n ti rá. Àwọn ládìẹ ìrànà, wọ́n ti bá ìgbà lọ. Ìgbé ayé ti bì wọ́n sínú ibú, omi ti gbá wọn lọ. Ẹni ti kú, ẹni kù ló kù. Lápàdé ní Ọlọ́run má jẹ́. N ò gbàgbé wọn rárá. Irọ́ sì ni pé wọn ò ní bá wa pín bẹ́ẹ̀. Àwọn gan ló ní gbogbo ohun tí ọwọ́ wa bá bà nínú ọ̀rọ̀ yìí, àti èyí tí a bá dá padà fún ẹni tí ó lè jí owó lọ́wọ́ rẹ̀. Bí a bá mọ̀ ọ́n, gbogbo ìyókù ni a ó fún àwọn ọmọ òkú. Lílo tiwọn ni yóò jẹ. Iṣẹ́ oore lásán ni tiwa ń bẹ̀. Ó gbàgbé bí a ti fi owó tí a rí níbi ìwádìí ìtòsí Ìkèrèkú níjọ́ sísan gbèsè tí baba Sẹ́lí jẹ Táíwò. Tàfá ní èwo ní tèmi, kí n sáà ti jẹun kí n yó, kí n kọ́ pẹ̀tẹ́ẹ̀sì ikùn. Dùndún ni kú, kò sẹ́ni tí ò ní kú. Babaláwo á kú, oníṣègùn á rọ̀run, adáhùn ṣe ò ní ju sáyè. Tibitire nílé ayé tá a wà yìí, bí ọmọ bá ń bọ́ sínú ayé, á gbé igbe kọ́rùn. Bẹ́ẹ̀ labáláyé, bẹ́ẹ̀ la ó sì fi ayé sí lọ. Àmín. Oòrùn ti wọ̀ báyìí. Lápàdé fẹ́rẹ̀ má ríran mọ́ lábẹ́ igi gẹdú náà. Wọ́n dìde, wọ́n kúrò nínú oko náà, wọ́n sì ń rìn lọ títí wọ́n fi já ojú ìlàgbẹ́ kan. Òkùnkùn bèrèbèrè ò lè pẹ́ dé mọ́. Bẹ́ẹ̀ ni Lápàdé ò sì mọ àdúgbò yìí dáadáa. Ilẹ̀ tí ọba tójú ẹni sóni, wọ́n ní a kì í mọ òkùnkùn rẹ̀ rìn. Ṣùgbọ́n o, bí ilẹ̀ bá sóní sójú ẹni tí a kò mọ ibi tí a wà ń kọ́, òun àti Tàfá tẹsẹ̀ mọ́rìn. Wọ́n rìn lọ kósá. Ìràwé rún worowo lábẹ́ ẹsẹ̀ wọn. Kòròkò kòkòrò kéékèèké ń bù wọ́n jẹ. Wọ́n fò sí wọn lójú. Ẹ̀fọn ń kùn yánmọ́yánmọ́. Àwọn Lápàdé ń fi òye gbé ọ̀nà lọ sí títì. Àpò Lápàdé ń fi dùgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Tàfá bí wọ́n ti ń lọ. Kí wọ́n ṣàjá títì ọlọ́dà, kí wọ́n wọ mọ́tò, iṣẹ́ òní ti parí. Lágbára ìmúrasílẹ̀ tó ń wà ní gbogbo ìgbà. Ó mà dára kí ènìyàn máa wà ní ìmúrasílẹ̀ nígbà gbogbo. Kí nǹkan kan má bá ènìyàn lẹ́fùú. Kí ènìyàn máa wà ní ìmúrasílẹ̀ gẹ́gẹ́ bí wèrè tí wọ́n ń pè lókè odò tó lọ gbé ọmọ odó lọ́wọ́. Báyìí la parí orí 3. Àgbàlagbà kan látọwọ́ Ládẹ̀jọ Òkédìjí. Orí 4 náà láti tẹ̀síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ́ẹ̀ kínní kan ló ba Àjàó jẹ́. Àkàndá ọ̀rọ̀ Awíkonko yín náà ni Àjàó Wàrú Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bó bá jẹ́ wípé ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ dórí ìkànnì yìí, ẹ ṣe kúkú gbìyànjú láti subscribe. Ẹ kílíkì lórí subscribe button, yóò gbé aago kan wá lẹ́gbẹ̀ẹ́, ẹ kílíkì lórí òun náà. Kò sí méjì láti máa fún yín ní notification ìgbàkigbà tí mo bá gbé àyọkà olóyin sórí ibi, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn náà la máa kà níbí, àti pàápàá kó lè bàa jẹ́ kóríyá fún àwa tá à ń ṣe wípé tó àwa nìkan kọ́ là ń sọ̀rọ̀, torí pé àkọrin ìlélégbè bí ẹni tí ń jó àsán kan ìlú ni. Ẹ̀yin náà ẹ kún wa lọ́wọ́ ká lè bá a máa ṣe síwájú àti síwájú sí i. Kọ̀nà ní kankan, kọ̀nà lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ní dátà. Ṣùgbọ́n tó bá wù yín tẹ́ fẹ́ ran àwọn ètò wa lọ́wọ́, pàápàá jùlọ ti ìtàn ìlú jìlú káàkiri ilẹ̀ Yorùbá, láti ìpínlẹ̀ Èkìtì dé ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara dé ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun dé ìpínlẹ̀ Oǹdó, Oǹdó dé ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó, jákèjádò ilẹ̀ Yorùbá. Akíkanjú kan ò lè dógunṣẹ́ bí ọba sálátì lẹ́yìn fún. A nílò ìrànlọ́wọ́ owó pẹ̀lú ògo Ọlọ́run, torí pé ẹ̀yin náà bí mo ṣe ń kà á sílẹ̀ yẹn, ẹ mọ̀ wípé ìrìn àjò tí kìí ṣe kékeré ni. Pàápàá jùlọ gbogbo àwọn ọba tá a gbọ́kànlé pé wọ́n mọ̀ tàn, ǹjẹ́ kò ní yà yín lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé wa ni ọ̀mọ̀ tàn ló wọn. Kì í ṣe pé mo fi ń bà wọ́n jẹ́, àwọn ìwádìí tí mò ń ṣe lábẹ́lẹ̀ fi hàn wípé púpọ̀ àwọn ọba wọ̀nyí ọ̀mọ̀ tàn ìlú wọn. Ọ̀pọ̀ nínú wọn tí wọ́n mọ díẹ̀díẹ̀ wọ́n máa ń fẹ́ sọ lọ́nà tí yóò fi gbé àwọn tàbí ẹbí wọn nìkan ni. Ìdí nìyí tó fi jẹ́ pé
àwọn ìwádìí wọ̀nyí yóò gbà wá ní àkókò púpọ̀. A ní láti rí àwọn tó dàgbà jù nínú ìlú tí wọ́n mọ ìtàn níjẹ́ nìkan ó lè má jẹ́ méjì láti fi ìdí òdodo múlẹ̀. Gbogbo àwọn wọ̀nyí iṣẹ́ kékeré kọ́. Ẹ sì mọ̀ wípé iṣẹ́ ìròyìn pàápàá jùlọ èyí tí àwa ń ṣe yìí kò lówó oṣù nú. Iṣẹ́ tí ò sì lówó oṣù kì í láfẹ̀yìntì, ṣùgbọ́n ẹ̀yin lè jẹ́ owó oṣù fún wa pẹ̀lú ìrànlọ́wọ́ ara àtowó. GoFundMe ó wà lórí Facebook page mi. Bákan náà ẹ máa bá pàdé lórí YouTube lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bọ́lọ́run bá fi sí yín lọ́kàn tẹ́ fẹ́ kájọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ, ẹ kàn sí mi láti bẹ̀, ẹ nawọ́ ìrànlọ́wọ́ láti bẹ̀. Tó bá sì jẹ́ pé ẹ̀yin fẹ́ ọ̀nà míì tó rọrùn láti ṣèrànlọ́wọ́, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló ń wí pé ó dìgbà kan ná, àjò wa ṣe o.